nítorí tá a bá ní ká wò ó bí àwa ọ̀dọ́ ìsìn bá a ṣe ń gbègbè sí ayé wa ẹ̀yin kọ́ yìí tá a bá ń gbé lọ bẹ́ẹ̀ nǹkan bàjẹ́ kọjá bìkẹ́fù àgbà ìdí ẹ̀ wà lọ́jà kórè ọmọ tuntun wọ́n wọ́n ti wà lọ́kọláya ó sì jẹ́ pé ẹ̀fẹ́ fẹ́ra yín ni kí lẹ̀ ń wò àwọn ìgbìyànjú wo lẹ̀ ń gbé òkè àti dájọ́ ìgbéyàwó sọ́nà àwọn nǹkan tó yẹ ká mọ̀ eléyìí tó yẹ ká fi ṣe ọgbọ́n ni a wò pé ká mú àwọn àgbàlagbà tó mọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó lọ́kọláya wa kán gbà wá níyànjú kì í ṣe pé èdè nìkan náà wá wọ́n máa wá sí i nítorí ẹ̀kọ́ tí wọ́n wá kọ́ wa á pè ní part 1 lé nítorí náà you don't get me it you don't need it bó bá tó àkókò ní ṣe àfihàn wọn ẹ jẹ́ ká sáré dókè lọ. ó dàbí pé ẹ̀rọ fẹ́ kọ̀ kò fẹ́ kẹ́ ẹ gbóhùn ẹ padà àgbọn náà kó tó di pé a dé òkè lọ́hùn láti dé dágbára. Bí mo ti ń sọ fún yín bẹ́ẹ̀ tí ń gbádùn àwọn readings wa náà ni mo fẹ́ kẹ́ kọ́ ẹ̀kọ́ lára igi ọ̀pọ̀tọ́ nítorí ọmọ tó bá fẹ́ ẹ̀kọ́ ló fẹ́ ìmọ̀ ìwé mímọ́ pé èyí tó bá kórìíra ìmọ̀ ẹranko ni Ọlọ́run sì ní í ṣe wá lẹ́ranko. Kí n tó máa tẹ̀síwájú èmi nìkan kọ́ ni mo wà nílé agbára bẹ́ẹ̀ tí mo pé àti Dáre Floto àti Máwo Bàbájù àti Àníkẹ́ la máa ń ṣe ètò yìí lénìí àní kí Àníkẹ́ rọ́kúnlé kí bàbá lè ráyè jókòó nítorí agodo ìgbàgbọ́ mẹ́ta lọ náà bàbá jù kára lé. mo kí gbogbo ará ilé lọ́kùnrin àti lóbìnrin ní gbogbo tí ẹ ti ń gbọ́ wa lórílẹ̀‐èdè àti ní òkè òkun mo ní ẹ kú wẹ́lẹ́wẹ́lẹ́ òjò ṣé bí ojú ọjọ́ ti rí níbi tí ẹ wà lọ́hùn ṣé kò le ẹ kú lé o èmi ọmọ yín Fagbola Adewumi tí gbogbo yín mọ̀ sí Máwo Bàbájù ni mò ń kí yín pé ẹ máa bá wa bọ̀ lórí ètò wa. Ọ̀dà ohun Máwo Bàbájù náà lẹ́gbọ́n òun tó bá sì jẹ́ pé ẹ̀yin wà ní orí Facebook ni tẹ́yìn wà láì ẹ̀rí pójú Máwo Bàbájù ń dán gírí. Iṣẹ́ Olúwa ni. Ohun tó fà á náà ni pé béèyàn bá lóbìnrin le bó bá fìyàn lọ́kàn balẹ̀ ọkàn balẹ̀ ojú dùn gẹ́gẹ́ bí àmọ̀ràn tẹ́ ti gbà wá lórí àwọn ọ̀rọ̀ tá a ti gbé wá lóríṣiríṣi nínú ilé Máwo Bàbájù àti Àníkẹ́ tọ́lọ́ndẹ̀ sì ti gbọ́ ọwọ́ yín ṣiṣẹ́ pẹ̀lú àwọn comment and sense wa lórí Facebook ẹ̀hún náà ni àní àkádúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ pẹ́ òkú. If you are just joining us, this is Fadaka FM Radio Nigeria. Ibikíbi tó wù kí ẹ lè wà ní gbogbo orílẹ̀-èdè àgbáyé in Nigeria and overseas anywhere in the world you can tune in to your speaker www.speaker.com/users Fadaka Studios Radio. Máa gbọ́ wa ní kedere. On Instagram, log in and search for @Fadaka Studios. On Twitter @Fadaka Studios. On Facebook, search for Fadaka FM Radio Nigeria. Máa wò wá bí ìgbà téèyàn ń wo tẹlifíṣàn. A máa ṣe àfihàn àwọn bàbá wa báyìí. I will call him Pastor Dr. Akinola Jacobs. Ṣùgbọ́n ẹ kọ́kọ́ bá mi wú wọn látẹ̀wọ́ náà. Ẹ wò wọn látẹ̀wọ́ bàbá mi wọn ní sọ̀rọ̀ ẹ pàtẹ́wọ́ ẹ pariwo sí ẹ fẹ̀yìn sí ẹ pariwo ẹ má fara yín láṣọ yá o ọ̀dà ẹ ṣeun. Thank you, ladies and gentlemen. Thank you, appreciate you for appreciating our father. Daddy, ẹ bá wa sọ orúkọ yín fún àwọn ará ilé. Orúkọ mi ni Pastor Dr.Kola Akinola Jacobs. Ọ̀dà Daddy ẹ gbóhùn sókè díẹ̀ ẹ tún bá mi sọ orúkọ yín fún wọn dáadáa. Orúkọ mi ni Pastor Dr.Kola Akinola Jacobs.
ẹ jókòó díẹ̀ ẹ lè yọ nínú fídíò yẹn dáadáa ọ̀dà bí dáàdì ṣe ń kí wa kú alẹ́ náà làwọn náà kí wọn pé wọn kú alẹ́ wọ́n sì kú lójoojọ́ ti rí dáàdì a dúpẹ́ lọ́wọ́ yín láti ọwọ́ àwọn aláṣẹ káfàtà ilé-iṣẹ́ Fàdákà FM ní Nàìjíríà báàmì Kẹ́hìndé Ọlájídé òkè òkun àwọn wà àwọn ni aláṣẹ nọ́mbà 1 olùdarí ilé-iṣẹ́ Fàdákà FM à ń dúpẹ́ lọ́wọ́ yín pé a kì í ẹ wá a sì du àgbàládùá pé a máa rí yín bá lágbára Ọlọ́run àwọn iṣẹ́ tí Ọlọ́run fi rán yín tẹ́jẹ́ fún wa ní ipa lọ́kọláya àbí àfẹ́ra wa ẹ jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ a máa rí yín bá lágbára wa kò sì ní sún yín ṣe ká tún máa dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá wa SOJ Pulaski àti Prince Samuel tó jẹ́ pé wọ́n kó ọmọ ènìyàn ṣe lágbára Ọlọ́run ọba ní a máa rí yín bá dákì nígbà tí a ní ká kọ́kọ́ wò pé bo ni ká ti bẹ̀rẹ̀ ẹ̀mí tọwọ́ yín darí pé before I say I do tọ́pìkì before I say I do yìí gangan kí ló fà á wá àwọn wo gangan ni before I say I do yìí àwọn wo ló bá wí. ẹ ṣe olóòtú Olúwa wà pẹ̀lú wa. àmín Jésù. ìgbéyàwó ó ṣe nǹkan kékeré tí èèyàn kọ̀ọ̀kan máa bẹ́ sínú ẹ̀ kó má bàa bẹ́ jáde ó sì jẹ́ tí Ọlọ́run ti fi àṣẹ sí ó yẹ kéèyàn máa ṣe wípé you only live once bàtà bá dẹ̀ ti wà lé ayé ó yẹ ká ṣe kí wọ́n ṣe lé ayé before I say I do ẹni pé táwọn èèyàn bá ṣe marriage má máa bèrè lọ́wọ́ ẹ̀ pé ìjọ fẹ́ ọkùnrin yìí pẹ̀lú tinú àti ọkàn sọ pé I do ìjọ ṣe tán láti bá gbé nínú òjò nínú ẹ̀rọ á ní I do ṣùgbọ́n kéèyàn tó sọ bẹ́ẹ̀ ó ní téèyàn gbọ́dọ̀ gbà kọjá ní kéèyàn má bàa kábàámọ̀ ó ní mo ní kábàárà wa sọ ní alẹ́ òní. ó dà gẹ́gẹ́ bí ẹ ti gbọ́ ohun tí àwọn bàbá ń ṣe lálàyé fún wa ni pé kó tó di pé yóò wá di pé ó ti kó sódò tán wá ń kígbe òtútù wípé àwọn nǹkan kan wà tó yẹ ká mọ̀ ìgbéyàwó yìí ṣe ohun tí èèyàn ń bọ́ sínú ẹ̀ tó kó jáde ó tilẹ̀ jẹ́ pé àwọn ọmọ tá à ń bí ń sìn láyé òde òní a kì í fi bẹ́ẹ̀ mọ̀ wọ ara wa tán bàbá ń court nítorí a máa ń fi wá sí abẹ́ ọwọ́ wù ńgbà tá a bá wá délé tán láṣìwà mọ̀ original fellow wọ́n máa ń sọ pé èéfín ni wà ṣùgbọ́n bí èèyàn bá ń fẹ́yàwó àbọ̀ ń fẹ́ kọ tán sì wà lọ́nà èéfín yẹn lè má fi tààràtààrà jó àfi tó bá téèyàn bá dénú ilé ọ̀dà before I say I do yìí àwọn nǹkan wo gan ló yẹ ká mọ̀ nípa àkọlé ìsà. kí n tó sọ before I say I do pé before I say I do ni pé kí n tó sọ pé mo gbà ó ní nǹkan kan wá gbọ́dọ̀ mọ tí ìgbéyàwó jẹ́ gan kó tó sọ pé o fẹ́ lọ sí ìgbéyàwó nínú Genesis 2 Olúwa sọ wípé 2 tí Olúwa sọ wípé kò yẹ kí ọkùnrin dá wà nígbà tí dá ọkùnrin ló fi wá dá obìnrin ká lè jọ máa lọ pọ̀ nítorí pé ọmọbìnrin àbẹ́ọkùnrin yóò kó lé bàbá rẹ̀ ló sì lọ sílé òbí ẹ̀ yóò di ọ̀kan ìkejì ó fi hàn wọ́n wípé kéèyàn bá máa ṣe àgbèrè ó yẹ kó lọ níyàwó ó lè ní kọ́kẹ́ lè balẹ̀ mọ́ lọ bẹ̀rẹ̀ sí máa kárùn káàkiri ẹ̀kẹta ni wípé ẹ bá pé méjì inú ilé ẹ lè jọ máa jíròrò ẹ lè jọ máa ro nǹkan papọ̀ ẹ dẹ̀ máa lọ síwájú lérò yìí ẹ̀kẹni ni pé Olúwa fẹ́ ní kẹ́ máa bí sí kẹ́ máa rẹ̀ sí ara tí ìgbéyàwó wà fún yẹn wọ́n bí wọn náà ni wọn náà gbọ́dọ̀ bíyàn so that there be continuity of generation so yẹn ni tó lọ tó ṣe bẹ́ẹ̀ ìtọ́ tó tẹ̀lé ni pé Olúwa ti bùkún ìgbéyàwó ti bless ẹ̀ ìtọ́lọ́mbà rẹ̀ ti bùkún ó yẹ kéèyàn máa ṣe ìtọ́ tẹ̀lé ni pé ìfẹ́ tó ṣe pàtàkì tẹ́ ẹ bá ní ìfẹ́ yẹn gan tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀dọ̀ fi parí ẹ̀ lórí ikú ìná ń pè ní marriage ìgbéyàwó ẹ dẹ̀ gbọ́dọ̀ tọ́jú ara yín ó wà ní ìwé Kọ́ríńtì kínní orí keje ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n pé ẹ gbọ́dọ̀ fẹ́ràn ara yín kẹ́ tọ́jú ara yín tẹ́ bá ti wá ronú yẹn kí ló wá sún ẹ débi kó sọ pé o fẹ́ fẹ́ yàwó tàbí o fẹ́ fẹ́ ọkọ bó ló ṣe wo rẹ kó tó rí pé ó yẹ kó o fẹ́ yàwó
tàbí ó yẹ kó o lọ́kọ àwọn nǹkan kan wà tó gbọ́dọ̀ ní lọ́wọ́ kó tó sọ pé o fẹ́ bẹ́ẹ̀ lu ètò ìgbéyàwó. ìyẹn fún ọkùnrin àbí fún obìnrin. àwọn méjèèjì torí pé ní ogún ọdún àkọ́kọ́ tó gbọ́ gbé ilé ayé àwọn òbí ẹ̀ ló wà ní abẹ́ wọn ọ̀nà ń tó ẹ tó bá fẹ́ bẹ́ sí another ogún ọdún another score ìyẹn ló fi máa pé 40 tó bá bọ̀ láti ìbẹ̀rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ ogún ọdún yẹn ló ti mọ ọdún bí ayé ṣe máa dá ló ti ní kàríà bó bá ti ní kàríà yẹn ló ti níṣẹ́ lọ́wọ́ ló ti mọ bí ìdí ara ẹ ibẹ̀ ló ti ronú ìyàwó pé I need a partner tàjọ máa ṣe kiri yìí náà that is the second score of life. tó bá wá fẹ́ ṣe yẹn o àwọn nǹkan tó gbọ́dọ̀ ní lọ́wọ́ tó fi dìmú gẹ́gẹ́ bí ọkùnrin o gbọ́dọ̀ ti dàgbà dáadáa tí wàá lè ronú dáadáa tí ìṣèpé wàá máa sọ pé tó má béèrè kan lọ́wọ́ ẹ jẹ́ lọ bí mọ́ mi léèrè ẹ jẹ́ lọ bí ìyá mi léèrè. ìdájọ́kùnrin ìdájọ́bìnrin ó ní láti mà jọ. kì í ṣe bọ́ọ̀mọ̀ sọ pé ẹ jẹ́ lọ bí ìyá mi léèrè ẹ jẹ́ kí n lọ bí o bá ti ń sọ yẹn you are still a boy and you are still a girl. kò tí ì tó láti rárá dúró ọ̀gẹ̀dẹ̀ tí ò tí ì gbóni ọ́. èkejì ni pé o gbọ́dọ̀ kàwé o kò sí tí èèyàn bá ṣe tó o bá kàwé tí o ṣe education you will be able to move among equals complex yẹn á dẹ̀ máa tẹ̀lé ẹ káàkiri o ní lè sọ̀rọ̀ láàrin èèyàn ṣùgbọ́n tó o bá kàwé no matter what you want to be o gbọ́dọ̀ ní basic education yẹn pé I'm my presentation now gbogbo technologies àti àwọn tó ń gbọ́ o gbọ́dọ̀ mọ̀ you must be current with everything that is happening tó o bá ti mọ̀ yẹn tán o wá gbọ́dọ̀ ní iṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí ọkùnrin iṣẹ́ tó jẹ́ pé o ti wò pé bó ṣe ń bá iṣẹ́ ilẹ̀ yìí o yóò tó ẹ jẹ pẹ̀lú ẹbí tó fẹ́ dálẹ̀ ṣe pé wá dé àná wá sọ pé bó la ṣe á fẹ́ ṣe no wá ti wo iṣẹ́ yẹn promising job tí ó lè tí a máa mú wálé tó bá pàápàá iṣẹ́ ọwọ́ tó ní Nàìjíríà tó bá gbẹ́kẹ̀lé iṣẹ́ ìjọba ni kó tán náà jẹ́ tó bá ń ṣiṣẹ́ ìjọba gbọ́dọ̀ iṣẹ́ kan lọ́wọ́ tí ó mọ̀ tó mú ọwọ́ tí ó mọ̀ mú omi wọlé ṣé mọ̀ pé gbà ẹ bá ń ṣe ìyàwó tán ní tẹ́lẹ̀ bí wọ́n sì gbogbo àwọn ọmọ kéékèèké tí wọ́n bí yìí orúkọ kan náà ni wọ́n ń jẹ́ Owólabí gbogbo àwọn orúkọ tán jẹ́ nìyẹn Owólabí ni láti nọ́ọ̀sì bẹ́ẹ̀ ni wọ́n náwó lọ Owólabí lórúkọ kan tán jẹ́ nìyẹn àwọn gbọ́dọ̀ owó yẹn gbọ́dọ̀ wà ńlẹ̀ gbọ́dọ̀ ríṣẹ́ tí ó jẹ́ pé owó yẹn ó máa wà ńlẹ̀ gbogbo gbà ọmọ yẹn ò gbọ́dọ̀ rá àwọn ohunkóhun ṣòwò ní pé oníṣẹ́ lọ́wọ́ torí Bíbélì sọ pé ọkùnrin tí ò bá lè tọ́jú ìyàwó ẹ̀ tàbí bẹbí ẹ̀ is not better than an infidel ló wà ní 1 Timothy 5:8. ọ̀dọ̀ àdájì ẹ jẹ́ kọ́kọ́ dá yín dúró náà lápá àbíkẹ́ dín lábala wọn èmi fẹ́ béèrè àwọn béèrè nígbà tẹ́ sọ pé èèyàn tó bá fẹ́ yàwó ó ní láti níṣẹ́ lọ́wọ́ ṣé ẹ wá wò pé àwọn òbí kan máa ń gbàmọ́ láàyò náà máa ń gbàmọ́ lámọ̀ pé tí a bá ti fẹ́ra tán nǹkan á máa dùn ẹ fẹ́ra náà èèyàn fẹ́ ṣègbéyàwó náà kì í ṣe dandan kéèyàn ò lówó lọ́wọ́ kó tó fẹ́ yàwó ẹ mọ̀ pé àwọn kan máa ń advice àwọn kí wàá ní ẹ rí sọ sáà yìí. òbí tó bá advice bẹ́ẹ̀ ó sì kí ọmọ ẹ̀ sí abẹ́ abíyánu kò tí ì di ọkùnrin kò tí ì tó bá tiẹ̀ tìjú obìnrin ló ṣe é gbọ́ sẹ́yìn ọ̀pẹ àtọ́jú ẹ̀ ṣùgbọ́n ọkùnrin náà sọ pé kó sì fẹ́ yàwó náà kò tí ì di ọkùnrin. dáàdì àwọn ọkùnrin tó jẹ́ pé àwọn máa ń wò pé tí máa fẹ́ yàwó ẹnbọ́ọ̀lì tí máa fẹ́ gbọ́dọ̀ jọmọ lówó kí gẹ́rù yẹn ṣàlówó lọ́wọ́ irú àwọn yẹn tó máa ń jẹ́ pé ọkùnrin tí máa ń gbowó lọ́wọ́ obìnrin àfi kóbìnrin yẹn lówó lọ́wọ́ kóbìnrin yẹn ó nífẹ̀ẹ́ o kò nífẹ̀ẹ́ ó ṣàmàlú gbà lọ́wọ́ ẹ̀ kí ni ká ti ṣe àbí kí ni ká ti pe irú àwọn yẹn bẹ́ẹ̀ irú àwọn ọkùnrin bẹ́ẹ̀. You don't marry for lust. You don't marry for lust. Lust yẹn ni àwọn nǹkan bíi kó orúkẹ ó fine ló fi fẹ́ olówó lọ ló fi fẹ́ kí ni ẹ bá stop ìfẹ́ tán tí ẹwà yẹn bá ṣá tẹwà yẹn bá ṣá obìnrin tó ní gbogbo ara ẹ ṣe kéékèèké gbogbo bá bímọ sí gbogbo àdáálẹ̀ tó bá yàtọ̀ pé torí pé olówó lọ́wọ́ ni o fẹ́rẹ̀ kò sí fẹ́ bẹ́ẹ̀ lost ni ló bá ló fẹ́ wọ́n lè yàn fẹ́ anytime ní kí ẹ lè break wọn ò yọ òun pẹ́ bẹ́ẹ̀ o gbọ́dọ̀ ní ìfẹ́ bó ti ọkàn ìfẹ́ tó ní sí látọkàn yẹn o tiẹ̀ mọ̀ bó ṣe jẹ́ o gbọ́dọ̀ o lè describe ẹ̀ ìbí àtọkàn ni tó wá látọkàn ẹ̀. ṣùgbọ́n dáàdì bó ti wá wà lọ́kùnrin wípé ọkùnrin tó máa ń fẹ́ kó jẹ́ pé obìnrin tó lówó lọ
náà ló wà lóbìnrin míì ọkùnrin tí ò bá dáńtọ́ kó lówó kó ní mọ́tò kò lè kẹnu sí wọn nítorí gbọ̀ngàn ti kọ́kọ́ wò pé ilé ìtara ẹ̀ dàbí gíláàsì báwo mo ṣe fẹ́ kẹnu sí tó bá wá sọ pé wá ṣèṣì kẹnu sí yóò búya rẹ yóò fi kùnrin pọ̀n bàbá rẹ ó fi irú àwọn ọmọbìnrin yẹn àmọ̀ràn wo lẹ fẹ́ gbà. àwọn ọmọbìnrin yẹn lọ́pọ̀lọpọ̀ wọn fi wà ń ta kò lọ́kọ nítorí pé ìbàjẹ́ ti gbé wà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀gbọ́n bẹ́ẹ̀ ṣe bí ẹ bá gbé wọn sílé gan ọmọ ní kẹ máa pé bá ọ̀gẹ̀ wá ni ṣé irú wọn àwọn ẹ̀ náà ń pè ní ọlọ́run ṣògo ni wọ́n fẹ́ wọn ò fẹ́ sùúrù léèrè torí pé nígbà tí mo ṣègbéyàwó I was staying one room. ní ọdún wo nìyẹn? 1973. wọ́n ti bí wa ọdún pọ̀. bá a ṣe ní pẹ̀lú ìyàwó ìlàjọ gbígbẹ̀wá ọ̀làjọ ń ṣe láti yàrá kan ọ̀lẹ́dẹ̀ bá a ṣe à ń ṣiṣẹ́ yẹn lọ torí pé mo di oní tó lo yàrá méjì láti yàrá méjì iṣẹ́ gbé mi lọ kúrò ní tiwa tó lọ sí mi mo tẹ̀ tó lo 2 bedroom flat láti 2 bedroom flat mo tẹ̀ tó lo 3 bedroom flat bá a ṣe ń ba lọ nìyẹn títọ́ lọ́n fi kọ́lé tiwa tá a fi lo duplex bílẹ̀ ayé ṣe rí nìyẹn tẹ́ ẹ̀ bá jọ ṣe papọ̀ ẹ̀ nílé lẹ́nu ọ̀rọ̀ lọ́jọ́ iwájú mi ò lè hùwà tí ò dá sí ọjọ́ ká jọ ṣe ni ṣùgbọ́n àwọn tó yẹ pé wọ́n á bá sọ pé ṣe nítorí owó ló ṣe fẹ́ mi ìjàmbá máa kìpọ̀ rí ẹ̀ ni ọkùnrin tó bá dẹ̀ retí pọ́nbìnrin bá lówó lọ́wọ́ tó ọ̀lẹ ni ọ̀lẹ to be a servant to that man for life ó dẹ̀ máa disgrace ẹ̀ káàkiri ni. ọ̀dà dáàdi ẹ pẹ́ fún wa àwọn ilé tó tún jẹ́ pé ń fa ìbéèrè láàrin ìgboro láàrin àwa ọ̀dọ́ mo ní kí n bí yín léèrè dábì ǹjẹ́ ṣẹ̀ṣẹ̀ wà bẹ́ẹ̀ bí obìnrin bá dàgbà jù ọkùnrin lọ àbí ṣó dáa kọkùnrin lọ fẹ́ ẹni tó dàgbà jù lọ. kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ ọ́ tí ìfẹ́ bá ti wà kò sí obìnrin bá dàgbà ju ọkọ yẹn lọ tí ìfẹ́ bá wà tán fẹ́ ara wọn yóò sì máa fún un ní ọwọ́ tiẹ̀ gẹ́gẹ́ bí ọkọ. ṣùgbọ́n ṣó dáa. ó dáa tẹ́ ẹ bá ti nífẹ̀ẹ́ ara yín kò sí èyí ṣe nọ́mbà. nítorí nǹkan tó jẹ́ ń béèrè bẹ́ẹ̀ ni pé ó lọ́mọbìnrin kan tó ń kọrin táwọn èèyàn mọ̀ tán sì fẹ́ràn rẹ̀ wọ́n pè ní Tiwa Savage ó ti wá ń ṣe bíi pé ọmọ kékeré tán jọ ń kọrin tán pè ní Wizkid ipò ọjọ́ wọn á fẹ́ máa fẹ́ra àwọn olólùfẹ́ rẹ̀ á fẹ́ máa kúrò wọn fẹ́ máa fílẹ̀ pé eléyìí ìwà bàjẹ́ ní ń wù àwa wò pé ṣé nǹkan tó ṣe ìṣó dáa àbí kò dáa. ìbéèrè yẹn yàtọ̀ sí ìbéèrè tó kọ́ mi lọ́wọ́ mi ìtọ́kọ́ mi lọ́wọ́ mi pé tó yà kéèyàn lọ fẹ́ ẹni tó jù lọ. obìnrin ló ju ọkùnrin yẹn lọ. general nìyẹn bọ́ tó sọ yẹn sì wọ́n sọ pé ẹṣin ò kì í jẹ oko abẹ́. nítorí pé wọ́n ti jẹ́ tí yẹ bẹ́ẹ̀ àlìfẹ́ àwọ̀ àwọn tó lè jọ ṣiṣẹ́ yẹn wá ní pé business yẹn tí irú kan bá ti wọnú business ó máa wálẹ̀ wá dàrú. ní àárín yẹn náà ni pé irú iṣẹ́ táwa yìí ṣe àbí iṣẹ́ míì náà ni pé kò dá kọ́gà máa fọmọ ṣe. láti tí mo ń sọ nìyẹn iṣẹ́ yẹn á dà torí àwọn tán ní interest náà gà pọ̀ tán ò lè sọ. ó wá lọ kìkan mú bẹ́ẹ̀ báyìí sí wá daṣẹ́ yẹn rù. dẹ́n tó o fẹ́ gan-an gbogbo àwọn máa ní swollen head tá a kú ti wà kù. àwọn tó yẹ pé ta ló ti lọ mú kinní yẹn àwọn ọmọ ṣẹ́ gan mọ̀ respect yẹn. wọ́n máa respect yẹn wípé. ẹsẹ̀ ti jọ ṣiṣẹ́ tẹ̀ wá lójú ó ti dọ́kọ́ mi wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn. ọ̀dà ẹ jẹ́ ká dókè lọ́hùn kájó ọpẹ́ nínú àbádé látòkè lọ́hùn á tún bá tẹ̀síwájú dáàdì sì wà ní agbódò our pastor Dr. Akinola Jacob.
ọ̀dà ẹ káàbọ̀ padà sílé agbára láti òkè lọ́hùn-ún. If you are just tuning in, this is Fadaka FM Radio Nigeria, Lagos State, Ojudu Mega Lawa tí a ti ń kàn sí, tá a ti ń ro bí ọdún táwọn ọ̀rọ̀ tuntun. This is nínú ilé wa, ètò tí a gbé kalẹ̀ for singles and married. Ètò tó jẹ́ pé a wò pé àwọn ọ̀dọ́ ká má bàa ṣi ẹsẹ̀ lé, àti àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ wà ní wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ra wọn bọ̀ ni tí ìgbéyàwó ò tí ì pẹ́ jù fún bí ọdún 5 mẹ́wàá, àwọn náà ṣì lè Pastor Dr. Akinola Jacobs, bàbá mi Kola Akinola Jacobs orúkọ wọn. Ẹ máa mọ̀ wọ́n ju báyìí lọ nítorí wọ́n tún máa wá dáadáa sórí ètò yìí láti wá gbà wá nímọ̀ràn. So now our programs will be having segments of counseling like this. A sì máa mú our usual argumentative essays to do àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin ilé àti tó ń ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin tó ti fẹ́ra. A sì máa mú wa there must be diversity in our programs for your enjoyment. Nítorí tí náà ni a ṣe ń ṣe é báyìí. Ẹ̀yin náà kẹsì bá dúpẹ́ dáadáa lọ́wọ́ bàbá pé a pè wọ́n wá nítorí he is a very busy person. Tó bá jẹ́ pé bí ọwọ́ wọn ṣe pọ́n ni at least tá a bá fẹ́ rí wọn ó yẹ ká ọkọ̀ deposit bí $2 million ṣùgbọ́n wọn fi tówó ṣe pé ọmọ wa ní àwọn náà fẹ́ kí á dàgbà. So if you are just joining us, this is Ninu and you can link us up on Instagram at Fadaka Studios, on Twitter at Fadaka Studios, on Facebook Fadaka FM Radio Nigeria Lagos. On Spreaker, you can tune in to www.spreaker.com/users/Fadaka Studios Radio Nigeria. So if you want to send your comment via WhatsApp, you can link us up. Please don't call and please don't flash. You don't text message, just send via WhatsApp 0703 109 2994. The topic we are deliberating on is before I say I do. Kí n tó sọ pé mo gbọ́, bọ́kùnrin bá tó sí rẹ̀ wá jẹ́ ń bọ́ ọ sọ̀rọ̀ bí ẹ̀gbọ́n rẹ̀, bọ́kùnrin bá tó sí ẹ kó tó sọ pé o gbọ́ àwọn nǹkan tó yẹ kó o gbé yẹ̀wò. Má jẹ́ fẹ́ oṣù ọlójú kó lọ fọ́kùnrin tí ò nílé lọ. Kó wá lọ yóò fẹ́ kọjá kádà. Má lọ kó sínú wọn lọ́wọ́. Iṣẹ́ ni òkùnṣẹ́. Wọ́n ní ká múra síṣẹ́ ọwọ́ wa. We might be looking at the perspective that you are working in a government or you are working in a corporate affair that you are earning so much. Ṣùgbọ́n àtẹ́lẹwọ́ ẹni ló ní kí n tàn ní ìjẹ. Iṣẹ́ yòówù tó wù ká máa ṣe. You can still be your own boss. Yeah. Work something out for the sake of your family and unborn children. Ìyẹn ni wọ́n ń kọ́ wa. Ẹ jẹ́ a máa kọ́ ẹ̀kọ́ bọ̀ lára ẹ̀jẹ̀ ọ̀pọ̀tọ́. Dádì, lórí abala tá a wà láti ibi tá a dé ẹ máa bọ̀rọ̀ bọ̀. Lákọ̀ọ́kọ́ ẹlẹ́gbẹ́ máa kọ̀ síwájú pé ìfẹ́ tẹ́ bá ti rí pé ayé tẹ́ ti bára yín sọ̀rọ̀ lọ́rí kan ṣe ẹ gbọ́dọ̀ share pass together ẹ gbọ́dọ̀ sọ àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ní ayé lẹ́yìn. Dádì ìyẹn léwu o. Lẹ́fún máa mọ̀ pé ó fẹ́ fẹ́ tàbí kò ní fẹ́. Ṣé àmọ́ bọ́rọ̀ past yìí past àwọn ọmọ mi kò ṣeé gbọ́. Àdéjọ 14 years ẹ ti rí wọn club kan jó burúkú. Kì í ṣe ìlú yẹ kò sẹ́ tí o àgbà wa búra léwe òṣèré yẹ kábà ní ká sọ. Ó kàn sọ bí ayé kò bá sọ. Dádì tọ́ọ̀bà wa sọ dé level yẹn tó máa di pé àwa fẹ́ra wa sílé ó wá ṣèṣì pé ìkan lára àwọn ọ̀rẹ́ mi ó wá wálé ńjọ́ kan ó dẹ̀ ti wá bọ́mọbìnrin pàdé club ìyàwó mi ò dẹ̀ sọ fún mi pé òun lè club mi ṣẹ́kù kó lè tún lé. Irú ìbàjẹ́ nìyẹn lóbìnrin tá a bá fẹ́ nílé ọtí ìrànlọ́wọ́ lọ obìnrin tó fẹ́ gan-an tó bá ti kó ti lọ club tẹ́lẹ̀ ó ti rí lára ẹ̀. Ẹ mọ̀ pé àwọn míì wà. Àbí tí ìbá sọ ọmọ onígbàgbọ́ àbọ̀mọ tí tọ́ sílé lọkùnrin yẹn ó kàn jẹ́ pé ó kàn rí ẹfọ̀n lábàtà ọ bẹ́ẹ̀ lù. Ṣùgbọ́n níbi tí ayé wa dojúkọ yìí náà kọ́nà wọn ṣàánú wa àwọn ọmọ ọ̀sìn yìí náà wọ́n lè wà lábẹ́ òbí wọn kán tó wọ higher institution kó jẹ́ pé wọn kì í ṣe bẹ́ẹ̀ kán wá dé yunifásitì tán kó wá jẹ́ pé ọ̀rẹ́ lè sọ pé let's go to club kó wá di mọ́líkì lemọ́ bẹ́ẹ̀ kó wá jẹ́ pé bẹ́ẹ̀ ni bàjẹ́ ti wá wọlé. wọ́n bí ẹ̀wù. Ọmọ tó ju ẹ̀ bá rí bẹ́ẹ̀ yẹn kò lè rí ọkùnrin tí ó jẹ̀bi tó máa pọ̀ ló ń fẹ́ èèyàn bíi tiẹ̀ náà ló máa rí. Ṣùgbọ́n àwọn kan máa ń sọ láàrin wọn bẹ̀ wípé àwọn tó jáṣẹ́wó yẹn those prostitutes they used to have wọ́n máa ń lórí ọkùnrin gidi ló máa ń fẹ́ wọn. Nǹkan tó ń tó bá ń sọ orú yẹn
ó padà sẹ́yìn ni ó ti lọ tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ó lọ fún purification obìnrin yẹn nítorí wípé tó o bá ti tọ òun lẹ́ẹ̀kan kò ṣeé fílẹ̀ mo lọ lecture ní fáwọn youth ní àìpẹ́ ìlú nìkan náà ti sọ fún mi pé obìnrin kan báyìí ṣe ló máa ń tẹ̀lé ọkọ káàkiri she cannot do that sex wọ́n á sọ fún ẹ pé wọ́n sì máa léra wọn bẹ̀rẹ̀ pé ó ti bẹ̀rẹ̀ yẹn ó ti wá wọ̀ lára everyday ló ń rí gbà ọkọ rẹ̀ ní kò báwo ló máa ṣe ara ẹ̀ wá ń gbọ́n káàkiri kò ṣeé ṣe mọ́ ó ti wà addicted to it wọ́n bá a mọ̀ ni torí ẹ̀ mo ti sọ yìí pé kẹ́ ẹ tó lọ púpọ̀ lórí ẹ̀rùfẹ́ra yín ẹ gbọ́dọ̀ sọ fún àwọn òbí. ṣùgbọ́n secret relationship ló wá pọ̀ jù láì. àwọn ń tan àwọn jẹ́ ni. àwọn ọ̀dọ́ yìí wọ́n fẹ́ ẹ mọ̀ wọ́n wá sọ pé you know my daddy must not know my mommy must not know. at the initial stage n kò bá understand ẹ̀ tán wọ́n á lọ sọ fún ọkọ wa sọ fún màmá ẹ̀ ìyàwó á sọ fún àwọn family tiẹ̀ ó kálukú á lọ fi àdúrà tì bóyá ó yẹ kán lọ tàbí kò yẹ kán lọ kó lè má lọ kíléyà ibi ó bá ti ń lọ sílé wọn ló ti mọ irú bí ìyá ìyàwó ṣe rí ló mọ bí ìyá ọkọ ṣe rí wọn máa sí problem lọ́jọ́ iwájú àwọn ègún ìdílé máa ń tẹ̀ láwọn bíi káàkiri. ibi tẹ́ ẹ sọ̀rọ̀ dé yẹn ó ní ibì kan lára àwé yìí tí mo rí kà pé you must avoid premarital sex. yes mo pẹ́ ṣe máa dé mo ní ìbéèrè lórí ẹ jẹ́ kọ́kọ́ aláwọ̀ kẹ̀kẹ́ fúlùmù máa bèrè béèrè mi níta. lórí premarital sex yẹn jẹ́ kí n sọ ìtàn mi kékeré fún ẹ nígbà tí mo wà tí mo ṣiṣẹ́ I was a salesman with VAC mo máa ń lọ káàkiri but Friday mo máa ń wà ní weekend mo ní ọmọ kan tí mo fẹ́ fẹ́ ọmọ yẹn ó ní kí yàrá mi lọ́wọ́ tó bá di Friday a máa wá sílé mi a máa ń wà pẹ̀lú mi wọ́n wá jẹ́ gbàtà inú àwẹ̀ ní Friday Saturday Sunday ló wá ń gbà wẹ̀ kí tó dé àti bọ́ra á ní àti wọ́ aṣọ òwúrọ̀ mo ojú parẹ́ ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta kí n bá ṣe nǹkan ló bá dúró lọ. àparí àwẹ̀ kò yọjú oṣù méjì lẹ́yìn àwẹ̀ kò yọjú máa ń kí tiẹ̀ lọ ṣẹ̀kẹ̀ lẹ̀ bàbá ẹ̀ dé láìpẹ́ bàbá ẹ̀ máa kí bàbá ẹ̀ tó bàbá ẹ̀ sọ fún mi pé lágbájá mo fẹ́ rí náà olówó àǹsáì ọlọ́mọ burúkú rè nígbà mo máa lọ wò lé òtọ́ rẹ̀ nígbà nítorí fúnlẹ̀ I want to see you nígbà mo rẹ̀ ló ń sọ ẹkú kí ló dé ikùn ẹ̀ ti lọ ti lóyún tí n bá wà discipline gbà ẹ kí lọ súnmọ́ oyún olóyún ló máa gbé ṣubú agbègbè ẹ̀fìn ọmọ àlè ṣàkọ́bí ìgbà tí máa gbá etí olúwẹ̀ káàkiri sí i nígbà tí wọ́n pẹ́ àwọn ìjẹ́rí tókùnrin bá tiẹ̀ ń wá sílé ọkùnrin jù tẹ́ ń lọ gbogbo báyìí ẹ ò ní pẹ́ tẹ́lẹ̀wọ́ ara wọn nítorí fẹ́ jẹ kalẹ̀ tó bá ń rọ̀ṣẹ̀ láti jẹ báyìí ẹ̀kan tó bá rí ìyàwó ẹ̀ bó orí báyìí kó kàn fún ọkàn lára báyìí ara náà máa dùn ní pé this is your problem tó fẹ́ lò ọ̀dà lẹ́nu ẹ̀rọ tó máa lọ máa ṣe gbẹ́gbẹ́ ìmáìtẹ́ òòlù púpọ̀ bá fẹ́ ṣe ọ́nìmù kí ọ́nìmù wo lẹ fẹ́ ṣe tẹ́ ti já pẹ̀rẹ̀ tẹ́ ti já gbogbo ẹ̀ ọ́nìmù ti ṣe rẹ̀ tó kò sí gbádùn mọ́ ọ́nìmù ti ṣe rẹ̀ ọ́nìmù yẹn is one of the pleasure in marriage ǹjẹ́ bá ṣe ní marriage yẹn pleasure tẹ́ ṣe marriage yẹn ló máa lead to treasure and the treasure ni àwọn ọmọ tẹ́ máa bí. dájú ẹ mọ̀ pé tabaníkà kọ́kọ́ wò ó ná kó tó di pé premarital sex ò níyì rárá ẹ̀yin bàbá wa máa ń pè nǹkan ní ìbálé kò wá sí yẹn mọ́ kò sí yẹn mọ́ láyè sí i ṣe wá mọ̀ pé àwọn ọmọ sí i náà ọkùnrin á sọ pé bóun bá máa ra búrẹ́dì àbí bóun bá máa ra oúnjẹ òun ẹ kọ́kọ́ fún mi ní test. ó máa kọ́kọ́ jẹ́ kó tó sanwó. ẹ fún mi ní test kí jẹ́ kí tó sanwó. ó yà wò bóyá ó máa kọ́kọ́ kó jẹ́ wò. pé táwọn bá wà wò bóyá kan kó má di pé wá délé tán. wá délé tán wá di pé àwọ̀ ọ̀jà wá ṣẹlẹ̀ pé mo wá jẹ́ ohun tí mo fẹ́ kọ́ ni mo bá wo kò dẹ̀ ní ṣe dá padà. èyí tó ṣẹlẹ̀ ní pé ibẹ̀ bá ń bára yín sọ ibi ọ̀rọ̀ lẹ́tì mọ́ orí ìyàwó tó jẹ́ bọ àwọn ọmọ sí iná wọn yìí nà tán. tó bá jẹ́ máa ṣe ẹ sọ fún ọmọ tó bá jẹ́ ọmọ Ọlọ́run ẹ wọ ìdílé ẹ̀tẹ́ni tó ń lọ church tó ń lọ pẹ̀ tó ń kábí tó ń jọ sọ̀rọ̀ ìwàsẹ̀ ẹ̀ máa ẹni ọkùnrin ayé ìṣe kan mọ́ rush ni torí tẹ́ ẹ fẹ́ jẹ́ ẹni ọ̀jẹ̀ kẹ́ ẹ gbọ́n ẹ kàn máa pọ́n ńlá jẹ́ kẹ́ ẹ ní sùúrù kẹ́ ẹ wo tẹ́ ẹ fẹ́ gbé sílẹ̀ lẹ́lẹ́ this a life contract ẹjọ́ máa wà pẹ̀lú you for life ó gbọ́dọ̀ rush ẹ̀ torí tọ́mọbìnrin yẹn ṣe ló jẹ́ kí n lọ sí ìlú mi lọ wá tí mo fẹ́ fẹ́ mo rí pé àwọn tó kù tán tẹ̀lé nígbà yẹn they are not wife materials
ọ̀rọ̀ wife material yìí gan lóòótọ́ tá bá ní ká wò ó àwọn ọmọ ọ̀sìn náà àwọn tó máa ń practice premarital sex with náà wọ́n ìfẹ́ wọn nígbà bá ṣe tán gan táwọn fẹ́ yàwó èyí tó fẹ́ wọn ní fọ́ọ̀kọ̀. ó tún mọ tó ṣẹlẹ̀ tí mo sọ nìyẹn. a rò pé oúnjẹ àjẹjálẹ̀ ni kán máa manage ẹ̀. àwọn ọmọ bíi dẹ́wọ̀ wọ́n sọ̀rọ̀ gọ̀ wọ́n ròyìn pé bọ́n bá ti ṣe wéréré bọ́kùnrin yẹn ní ó fẹ́ wọn mọ̀ ìgbà pé ìyá mi lọ́jọ́ kò sí kúrò pé tẹ́lẹ̀ bá gbélé ìsílẹ̀ ilé ó pa mí. wọn ò mọ̀ mo tó bá dé tó pèsè àfọ̀rẹ́ pé àtò máa jẹ lájẹ yó nílò rọ́ọ̀ṣù tó dẹ̀ tírèsì ẹ̀ tó wo ìlẹ́yìn tó wo body language àtàwọn tó ń bá rìn ó ti mọ̀ ẹ̀ tó fẹ́fẹ́. bọ̀dá tí kọ́lọ̀ wá ṣàánú wa black market wá pọ̀ láyé ìsìn yóò dàbí ayé tẹ́yìn máa rí ìsìn bó bá dánwò bó bá yẹ dánwò ẹ wò ká sí ṣọ́ọ̀ṣì bó bá yẹ dánwò pé ok o fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ náà ok don't touch o before ǹjẹ́ ṣé yàn wá ní lura black market kó wá gbé fóònù délé kó wá ṣí kó náà kó wá gbé fùfú ni. àwọn òyìnbó ti sọ ayé jẹ ẹ̀rọ sí i. ok tó bá di kàráǹgbá nkẹ́ ẹ máa ṣe tí òdìdí kó lè da kankan tàbí ó lè kó nǹkan fún yín ẹ ó ní tí àwọn òyìnbó sọ fún yín ẹ pé dandan ó ti dóúnjẹ fún ẹ fún àgbà tó bá tẹ̀sí ẹ ìyẹn náà that's not the major something lórí ìfẹ́ náà ẹ ti rí obìnrin yẹn ẹ ti mọ̀ wàá wọn náà dẹ̀ ti ṣẹ́ẹ̀tì ojúṣe ẹ̀ wọ́n aráàlú ẹ̀ ti mọ̀ wọ́n máa ṣọ́ nìkan mọ̀ bẹ́ẹ̀ tán fẹ́ gbé sínú ilé lọ́pọ̀lọpọ̀ wọ́n ti já ó ti gba ilé ayé ẹ̀jẹ̀ wọ́n ti já fallopian tube ìwé ẹ̀tẹ́yìn mọ̀ ṣùgbọ́n bàbá ti torí ẹ̀ ibi tí mo ń bá after premarital sex bàbá ti rẹ̀ wò go for blood test ní hospital blood ẹ gbọ́dọ̀ wo blood group yìí. kó tó di pé ẹ ṣe kó má lọ di pé ṣẹ̀sì fẹ́ ṣẹ̀sì. ẹ máa sọ pé ara lé ló ṣe yìí ló jẹ́ kí ẹ bímọ tó di dèdè àwọn ọmọ tó ṣe kiri káàkiri whereas blood yóò bára mu. ẹ má jẹ́ kí ìfẹ́ ó bòyìn lójú kọjá. gbogbo yẹn lẹ gbọ́dọ̀ ṣe gbogbo test tó yẹ kẹ́ ẹ ṣe lè máa ṣe spam test ẹ máa ṣe tó bá ní low palm star kó tó máa lóògùn kí ẹ dára pé ọ̀wé ó ní low palm star káàtó wàá fún lóògùn tí ó boost ẹ̀ ó lè kó ṣe marriage ìgbọ́n tí ò bá yẹ tèmi mọ problem ló máa jẹ́ láti ilé ọ̀sán máa bá pa pé ajá ló fẹ́ sílé apá ajá gbogbo yẹn ni medical test ó lọ ṣe then ẹ gbọ́dọ̀ máa gbàdúrà gan-an kẹ́dẹ̀ máa gbà wẹ̀ kẹ́ máa fọ́ lọ́wọ́ síwájú ọ̀rọ̀ yìí abẹ́ni tó gbàdúrà ní ọ̀sán kó bẹ́ẹ̀ máa bóbìnrin ṣe ṣèlúṣe ṣùgbọ́n àwọn bí wọ́n bá ti gbọ́ ọwọ́ ẹ̀rọbìnrin bí báyìí ẹ̀ ti mọ̀ ọkùnrin bí báyìí onírọ̀ ni wọ́n ẹ̀ ti rí onírọ̀ ni wọ́n ṣùgbọ́n ọmọ tá a bí ire ló máa ọ̀rọ̀ àdìsíléyà ẹ̀ tá a bí ire náà ẹ̀ tá a bí ire ló fẹ́ olóòwò mo ṣe bẹ̀yẹ ẹ gbọ́dọ̀ máa ka ọ̀rọ̀ lọ́hùn mo tẹ́lẹ̀ ṣe ẹgbẹ́ síwájú ọlọ́run nítorí if you make Jesus the rock foundation yìí tẹ́ fi dórí àpáta olówó wà ní Matthew 7:24-25 ẹni tó bá kọ́lẹ̀ sórí àpáta báyìí olówó if you make Jesus the foundation of your marriage it will never fall even in turbulence kò tiẹ̀ ní fall because marriage ò gbọ́dọ̀ kàn lọ smoothly tó bá lọ smoothly gan you will be able to meet the test of time nígbà tí èèyàn ń wa kẹ̀kẹ́ lọ tí ò ní bírèkì ni tó ń dẹ̀ da free lọ accident ní ma fata bó tí ẹ bá ní bírèkì problem dédé wà ẹ sọ pé bírèkì ẹ ti bẹ̀rẹ̀ tó yẹ mo ṣe sọ the wilderness in passing through the wilderness in marriage mo kọ̀ wọ́n pẹ̀lú ẹ̀ there is some wilderness you have to pass through before we become a success in life because look nítorí fẹ́ ṣe you the man is like two of you trying to open a company ọkọ àtìyàwó the husband is the managing director is the chairman of the company while the wife is the managing director àwọn kan gbọ́dọ̀ máa àṣìṣe máa fún ìyàwó ní support because ìyàwó ni machine tó ń operate kìíní yẹn and so you must be there to support him so because that particular company tell live here ó gbọ́dọ̀ give the dividends ó ló wà profitable dividend làwọn ọmọ tẹ bí àti peaceful house and it must outlive you ọmọ yín gbọ́dọ̀ dáa jù yín lọ that is why you have to free ọmọ gbọ́dọ̀ dáa jù bí ẹ lọ in so many things in all ramifications bí yọ bàbá tiẹ̀ lówó tó dùn lọ á ní kí nǹkan tí bàbá ò ní tọ́mọ yẹn ní tó bẹ́tà tí bàbá yẹn
ó yẹ pé àbáyọ ọmọ ọlọ́run tó bó ṣe ló tó tàbí kò láàánú lójú tó ọmọ wa jẹ láàánú tó bẹ̀ sí ṣe rere báyìí ó ti ní nǹkan ju bàbá ẹ̀ lọ ó gbọ́dọ̀ bẹ́tà bàbá ẹ̀ so that is why ó yẹ kẹ́ ẹ fi Jésù ṣe àpáta ìyàwó wíwà tẹ́lẹ̀ lọ because kò lè smooth tẹ́ bá ń ṣe lọ báyìí ṣe ṣe ìyàwó tí ó kọ̀ bá ní ìyàwó ayẹ̀pẹ̀ bẹ́ẹ̀ni ìyàwó ayẹ̀pẹ̀ kì í ṣe pé ó ní bó ṣe sọ láìpẹ́ lásìkò ọkọ̀ wà ní ọ̀rẹ́ǹtì ilé wọn ń gbénu ilé for a very long time landlord wá ń kí ìṣòwò lé yẹn ó wá ká àbáyé lára pé owó ti pọ̀ ju ìyàwó ẹ̀ bá fún lóko gbà lọ fi owó ẹ̀ kó lọ sán tó ṣe dáa bí ó ṣe dáa ó ṣe dáa mo wá yàtọ̀ tó increase owó lánàá wá ní ẹjẹ́ ẹni landlord ìgan ọkọ̀ máa máa increase owó ìbáyọ̀ ló bá kí á ṣe kà mo bẹ̀ ní landlord kí á ṣe kà ní ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ ní landlord mo bá ẹni gan ó ṣàwọ̀ náà mo máa find out ìyàwó ẹ̀ gan lórí ilé. ìyàwó tó ń san owó ìyàwó lórí ilé irú ìfẹ́ wo ló wà lórí. ní ètò lágbára tó dẹ̀ ti bímọ fún un àwọn kan téèyàn ń wò nìyẹn wọn ò fẹ́ra wọn pẹ̀lú ìfẹ́ tíyàwó fi kọ́lé mọ́ lára tó fi tẹ́nàtì tó fi kó lọ síbẹ̀ ó wá àwọn ọmọọgbọ́n tẹ́nàtì ìyàwó nìkan ló mọ̀ kó lórí ilé ọkọ náà sì bẹ́ẹ̀ pé owó ti pọ̀ jù tó bá fẹ́ bá wà ilé yẹn ilé wọn nìyà ó ti di ilé wọn. tó wàá fẹ́ lómi ṣe landlord. ó ní landlord ṣe kíákíá. ó wà lọ kíákíá wa ń gbowó lọ bàbá ó bá fowó kún ẹ ló ṣe dáa ẹ mọ̀ tí mò ń bọ̀rọ̀ lọ ó fowó àbúlá lẹ́jọ́ so irú àwọn nǹkan tí ẹ máa wò lọ́jọ́ iwájú nìyẹn pé pé màmá mi ó jìyà gan nígbà tí mo dẹ̀ márì ìyá ọ̀dọ̀ ló kọ́ ní kí ìyàwó mi lọ jókòó tí mo mi kọ́ lọ kọ́ gbogbo tá à ń ṣe nu ilé bí oúnjẹ everything ó ń lọ fún tutorial kiri yẹn for a long time. ọ̀dọ̀ mọ́ mi. yes so gbà tá a wá fẹ́ra tán wọ́n á sọ fún mi pé mo sọ páàsì mi fún ti ojú mi rí in life òun náà sọ tiẹ̀ fún mi mo ní port wọ́n sọ pé owó tí ọmọdé kéré bá kọ́ ní àkàrà mo ní not me mo ní owó tí bá kọ́ nígbà yẹn want to use it for my mother mo ṣe ní owó díẹ̀ lọ́wọ́ mo sọ pé ìyàwó mi mo fẹ́ kọ́lé fún mọ̀mọ́ mi o ó ní ọlọ́run ẹ̀ bá mi fàṣẹ sí ìrànlọ́wọ́ jáde when I was 30 years old ìjọba ẹ̀ mo fún mọ̀mọ́ mi kọ́kọ́rọ́ lé nílùú wa and the woman lived in that house for 22 years before she died. So tí ìyàwó mi ọba àjọ lẹ́ẹ̀mí ọlọ́run pẹ̀lú ara wa ọmọ ayé ìṣiṣẹ́ ẹgbẹ́ ó tí ìkọ́lé ṣe bí a lè pé mọ́mí kó bá gbé pẹ̀lú wa náà ẹ jẹ́ ká kọ́ tí wọ́n náà nígbà tí mọ́mọ́ ẹ ṣàdúrà fún mi ọlọ́run bàbá mi ṣe kò kọ́lé tèmi náà. So àwọn kan báyìí gbọ́dọ̀ ní ẹni tí ẹjọ́ ní ìwà kan náà papọ̀ obìnrin kò sóbìnrin tó perfect but you make sure you fine tune her to your taste. ọmọ adé ṣe ìjọ́jẹ́ pé ìwọ àti ìyàwó ẹgbẹ́ bá dàgbà ẹ bẹ̀rẹ̀ sí máa jọra yín ó dẹ̀ ti pẹ́ nulẹ̀ so àwọn kan bẹ́ẹ̀ lè máa wò ó dẹ̀ máa ń jẹ́ kéèyàn last longer tí ò bá sí turbulence lórí kò ní sí hypertension tàbí kí ẹ máa sáré káàkiri obìnrin tí ọba lè satisfy bọ́tẹ́ bá fún obìnrin kan tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ̀wọ̀n tó máa ń tiẹ̀ máa ń lọ káàkiri máa obìnrin tí ẹ bá kó fún báyìí tó jẹ́ gẹ́fẹ̀ báyìí kò ní kí ẹ eléyìí ò tó náà ní o fẹ́ kí fẹlẹ́ ṣe bọ́tọ́ bá níyàwó létò tó bá fún mi á tún pín ẹ pé thank you very much God bless you so kìíní yẹn ìfẹ́ yẹn gbọ́dọ̀ wà bẹ̀kẹ̀dẹ̀ fún Jésù ṣe ìgbẹ́kẹ̀lé ẹ tí ò bá tí ì níyẹn o kò tí ì ṣètò láti máa rí. nítorí àwọn tó ń gbọ́ ètò wa àwọn mùsùlùmí náà wà bẹ́ẹ̀ irú àwọn yẹn ń kọ́ nítorí àní kan fi Jésù ṣègbẹ́kẹ̀lé kí ni káwọn fi ṣègbẹ́kẹ̀lé. kẹ́rí ìgbàgbọ́ ó lágbára àwọn mùsùlùmí tẹ́ bá wo Quran dáadáa ó fi yé wa wípé ìfẹ́ tó pé délé ní ìfẹ́ bẹ́ẹ̀ ni pé ọmọ ilé sọ ẹni pé ṣe dandan náà nìkan fi kàn fẹ́yàwó rẹpẹtẹ náà kò gbọ́ sọ pé dandan ó fi condition tó fi ṣí gan olójú ẹni tó lè mí tọ̀ o gbọ́dọ̀ fẹ́ràn wọn bákan náà. ṣe déédéé pẹ̀lú wọn. ìtí kúrò àwọn aṣọ fún wọn ni wọ́n mọ̀ pé kò ṣeé ṣe. wípé ẹni tí ò bá lè ṣe déédéé kó má dáwọ́lé. ó má dáwọ́lé. torí pé ẹ̀ṣẹ̀ ló tún jẹ́ ní ìlànà tiwọn. wọ́n jẹ́ kó mọ̀ wípé gbọ́dọ̀ ní ìfẹ́ tó pé tó bá gbọ́dọ̀ nífẹ̀ẹ́. ẹ̀gbọ́n wa sì ló ṣe pọ́sibú kí wọ́n wá pé òun fẹ́ fẹ́ yàwó mẹ́ta yóò sì nífẹ̀ẹ́ wọn bákan náà. tó bá ti ń fọ́kó fẹ́ fẹ́ yàwó mẹ́ta ojú kòkòrò náà ló jẹ́
báwo lọ bọ́ ṣe rí tí náà kí o ṣe. àwọn àti pé mẹ́rin lọ́lọ́ wí náà. wọ́n ní mẹ́lọ ẹ lọ́wọ́. náà ni obìnrin kan wàhálà kan obìnrin méjì wàhálà méjì. nígbà tó o bá ló lọ fẹ́ ìyàwó kan ló ní ìyàwó obìnrin ọmọ pé ò ló lọ tó o bá yẹ pé ọ̀bẹ yìí lọ ni o ti kó fún Ráfà torí ẹ̀ wá parọ́ fẹ́mi bí kò sí fẹ́ wọ́n jọ máa ń tanra wọn jẹ ni nínú ilé ọ̀kẹ́dá ń pè politics tó ń play pẹ̀lú ra wọn náà ń play nínú ilé tó fi máa kú. I came from a polygamous house bàbá mi lóye mi tó fẹ́yàwó rẹpẹtẹ méje mẹ́jọ ṣùgbọ́n tí ìyá kọ̀ọ̀kan bá kí ọmọ ẹ̀bọ́n lé báyìí ní ọmọ ọrọ̀jú ọ̀kẹ́jì fún pé wọ́n èèyàn burúkú ni gbogbo wa ṣe grow nìyẹn tá a hate ara wa. títí di sẹ́yìn náà. àgbàdàgbàdà tó mọ̀ pé orúkiri bẹ́ẹ̀ yẹn kò dáa nígbà tá a ní pẹ́ làwọn náà fi mọ̀ pé òye ẹni ká máa fẹ́yàwó kó lè yẹ ká ní ẹ̀wọ̀ dádì ẹni dádì yìí fẹ́yàwó méjì ṣé ẹ̀yin náà ẹ̀yin tí yín á fẹ́ tó mẹ́rìnlá o. ẹyọ kan lè fẹ́. ẹyọ kan tí wọ́n lọ́dún 1973. àwọn obìnrin máa ń sọ pé yorùbá tá a wà lọ́nà tó yẹ pé obìnrin á pé ìyàwó mẹ́rin dádì ẹ fẹ́ tó bá fi lè sọ pé dádì ẹ fẹ́ ìyàwó méjì wọ́n máa mẹ́rẹ̀ ni tó ń sọ pé tí dádì ẹ bá fẹ́ ìyàwó méjì wọ́n náà fẹ́ mẹ́ta báwo wà lẹ́yìn ṣe kó gba ẹ já báwo lè ṣe. ọmọ olóyè náà wọ́n fi wà nínú bàbá mi George ni ìwọ̀sẹ̀kókó magnet oníkókó tó pọ̀ orí ẹ̀ náà ṣe ń fẹ́yàwó pọ̀ báyìí pé ọmọ apá á lè lọ máa kó wọn lọ sínú oko oníkókó yẹn tó pọ̀ gan ni oní tírélà tó máa ń lọ sí Ìbàdàn gbà yẹn so that was his reason why he had so many wives. reason wo la wọ́n fi wá fún ẹ̀rẹ́ níyàwó okòwò la ní. nígbà tẹ́yọ̀ ní ọkọ̀ kòkó sẹ́kọ̀ọ́. okòwò la ní ká bẹ́ẹ̀ máa kó lọ́gbẹ́ ká bẹ́ẹ̀ ṣe kí n ká bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. ẹ bóyá ọ́fíìsì yín náà. ọ́fíìsì mi ọ̀gá wà kó sílẹ̀. ìgbà kan kóbìnrin síbẹ̀ máa ṣe ìjẹ́wọ́ ìgbàgbọ́. torí oko tí wọn yàwó mọ bá wú pákí gbogbo yẹn òkú dẹ̀ ní owó lọ́wọ́ ń gbà yẹn láyé owó lọ́wọ́ ń gbà yẹn export ni wọ́n export yẹn ni kò sí tó ń jẹ epo táwa ń tẹ̀lé sí i and Western Nigeria was able to manage this problem very well with that one táwa ti lọ sí ẹ̀kọ́ ọ̀fẹ́ I started schooling in 1955 nígbà tí a máa ń sọ bẹ́ẹ̀. ó dìgbà tó bá tó etí. ẹ̀kọ́ ọ̀fẹ́ wọ́n máa fún wa lóúnjẹ. ní school. wọ́n ń tọ́jú wájú. bóyá torí pé population ò tí ì pọ̀ tó tí pọ̀ tó ń gbà yẹn. population ò tí ì pọ̀ tó ṣùgbọ́n à ń ṣiṣẹ́. tá a bá ti weekend báyìí oko lálọ abẹ́rẹ́ ti máa roko oúnjẹ pọ̀ ni. àwọn ọmọ ọ̀sìn yìí náà wọ́n bá sì ní pé kán gbàdá kán roko my hand is paining me. ọmọ kí wọ́n ń jẹ ẹ̀ náà. àjẹbọ́tà. SML good. no káwọn polówó yẹn. Indomie wa lágbára. ọmọ Indomie la ní láyé sí. igun wọn báyìí tínítínní ni. wọ́n ní ẹjẹ bá ẹjẹ àmàlà ẹjẹ gbé ẹ báyìí wọn ò lè jẹ o. ìgbà ẹ bá fagbára mú wọn báyìí tó bá gbọ́ bàjẹ́ báyìí wọ́n sọ pé wọ́n máa gbé lẹ. àwọn ẹ báyìí sì nígbà táwọn wà ní kékeré kò sí tó jẹ́ tetanus inú jẹ tá à ń jẹ oríṣi. ó lè fight disease. àní a máa bu yẹ̀pẹ̀ sí àdàbà sáwa lẹ́sẹ̀ àti bu yẹ̀pẹ̀ sí àdẹ̀gbẹ́ because humility wà ní oúnjẹ tá à ń jẹ wọ́n bá dán wò sí ikú ni so gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn gbá tí ó yẹ pé ìjọba lè bá sí continuity wà ní ẹni pé àwọn tá a ti lọ sílùú èbó wọ́n wo àwọn ọmọdé yẹn tá a bá wà ní tó ìgbà mi pé àwọn bàbá yìí ti ṣiṣẹ́ lẹ̀ fún mi wọ́n kàn ń gbádùn mi Nàìjíríà yìí náà lè ṣe ṣùgbọ́n wọn ò ṣe wọ́n kówó jẹ wọ́n fi fìyà jẹ àwọn èèyàn ó wà ní Dubai some years ago oníbọ̀ kan pè ní Mohammed ọmọ Kano ni wọ́n máa mọ sàwùsà sí oníkùn wòlíì o ní 1/10 of what Nigeria has nítorí ìgbésẹ̀ ẹ̀kan lòdù rọ̀ lọ́dún nígbà wọn lọ sílẹ̀. ẹ̀kan. gbọ́n ẹ̀wọ̀ grass wọn green ni wọ́n ti fa pipe lọ omi ń wẹ̀tì àwọn pipe yẹn lọ. oúnjẹ cheap as at that time gbà mo calculate per litre petrol when it was 17 naira per litre ọmọ Nàìjíríà tó lọ bẹ̀ báyìí ó dolówó mẹ́rin iṣẹ́ àṣekára ti mọ́ lára ibi tí iṣẹ́ àṣekára ni Russian woman kan ti di dọ́kọ̀ ló máa fẹ́ nìyà ó dẹ̀ fẹ́ ó ti wá ṣẹ́kù nìyà káàsì ọ̀rọ̀ yẹn nílẹ̀ nígbà táwọn ń bọ̀ lé tó kó fún apákó fún àwọn òbí ẹ̀ lánàá so what I'm trying to say in essence is this àwọn ọmọ wa nígbà tán ní bí ìjọba ń ṣe pé ọ̀lẹ́ ni wọ́n sọ pẹ́lẹ́ nínú wọn ò fẹ́ ṣe èmi gan rí i pé òótọ́ wà lára tó ṣe bẹ́ẹ̀ ó ní wọn ò fẹ́ ṣe kò wọ́n lọ́lẹ̀ look
bá a ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan ń kọ́lé lọ́wọ́ wọn lo brain wọn láti ṣiṣẹ́ but white collar job wọ́n mọ̀ lé káàkiri ordinary oyin tó bá lọ sílùú òkè tó lọ ra oyin kan ṣèǹdí ẹsẹ̀ tó bá máa tà lókè ìgbékòó bí tó ní tàjẹ́tẹ́ customer la make ẹ̀ ní wọ́n yẹ ara kan àwọn ò ní ṣe ìjọba kọlọ lákọ̀ọ́kọ́ yẹn ló máa ní ẹ́ lára. ó máa ní lára. other ones again ẹ ti àdégbè náà transporters ìrọ̀rùn ní wọ́n kàn máa bẹ gbé wá ní. wọ́n máa kó wá. táwọn ẹ̀ ní tàjẹ́tẹ́ dollars. oyin tó wà lókè náà yẹn original ni kì í ṣe tèkó original ni and you enjoy it. àwọn èèyàn tó bá yẹ ti gbé àwọn èèyàn kó ń ṣe ẹran lóore onídàá lára when you bring it you make your money. look at the lady tó lọ kọ́ bí ìdìbò jáde university òṣèlú because of the background he has the university background she has ó develop rẹ̀ ó dẹ̀ ní targeted commerce fún wọn tó ti fi sàn ó sì ní net gbọ́ wọn jù lọ wọ́n sì wọ́n dà fún mi ìsì successful government èmi ò ti kọ́ létí kò ní tó bá dúró ìjọba ló máa ní ọ̀pọ̀ you must be resource oriented àtọkọ àti ìyàwó tí àbẹ bá fọwọ́ lọ́wọ́ báyìí things will be better ló wà pẹ̀lú wa. kíní ó ṣì pọ̀ tó kù. oríṣiríṣi. no before I say I do ṣó ṣì pọ̀. no ṣé ti. ilé gangan pé bí a ṣe lè sọ part two di ìjọ. no o ti tọ́ báyìí ẹnu tó kàn kù ni pé for you spinsters a man is not bold enough to seek you for marriage he is not old enough to be your husband. yé tó o bá nígboyà láti bóbi sọ̀rọ̀. òkè ò tọkọ ṣe do not marry a coward you may be deceitful tí tó mọ̀ ọ̀ràn ọ̀rẹ́ sí bá sọ fún ìyẹn ò sọ̀kọ̀ ó bá dénú ilé gan àti bá sọ̀rọ̀ gan ó máa nira fún. ó tiẹ̀ bá máa rí àgbáyé ó lè máa díbọ̀ ó rí aṣọ ẹ̀ àwa kọjá téèyàn expect ní bá lọ́dọ̀ àgbẹ̀ ìyàwó ẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ sí ọ àwa rí àtù ọjà àbí tó yẹ tó bá bóòtù bóòtù sọ̀rọ̀ ó lọ́kọ̀ náà. ẹ dí ọ̀rẹ́ ara ẹ ti àìmọye ìgbà ọ̀rẹ́ mi tóbìnrin ti lé mi tóbìnrin ti disgrace náà ní gbogbo ìyàn tí mo bá tó bá obìnrin yẹn sọ̀rọ̀ bá ṣe jọ́ báyìí orí padà òní you get out from my side. ojú dẹ̀ máa tì í. èmi ojú tì o tún ṣàkọ níwà. àpò orí mo tún bẹ́ẹ̀ lómi lẹ́tà obìnrin yẹn wá mo ní ó fẹ́ rí mi kò lè rí mi mọ́ mo ti rí mi tó bẹ́ẹ̀ tà bọ̀ tó wá ní pé wá rán yẹn yẹn ọ̀lẹ́ni ọ́ o nìkan ṣe you won't be able to think right anybody bá confront her later nígbà tó confront me àwọn èèyàn mọ̀ pé mi ló ń bá I was still going with her àtúnjọ orin lọ ni nígbà after a distance mo tó ẹ̀sẹ̀ wá ìṣẹ́túnmẹ́ tó bá lọ́wọ́ pẹ̀lú wa so mo fẹ́ bẹ̀ yín gbogbo tẹ́ mo sọ fún yín ẹ fojú sí ẹ tó bẹ́ẹ̀ lù tó dàbí if you jump into marriage bá ṣe gbègbèsè ayé tí ó ní ìrọ̀rùn kó tó di pé a fẹ́ ìyàwó àbí a fẹ́ ọkọ. Before I say I do this is a very interesting one because I really enjoy myself and I learned a lot about the topic on the topic. Ẹ̀yin náà mo fẹ́ sọ fún yín pé bẹ́ẹ̀ bá miss episode yìí àyè wà fún yín láti lọ sórí àwọn pages wa kẹ wo àwọn contributions kẹ kẹ́kọ̀ọ́ lára ẹjọ́ ọ̀tọ̀ ká máa fi èyí dúpẹ́ lọ́wọ́ àwọn tó bá wa dá sí ètò Kẹ́hìndé Ọlájídé wọn làwọn ń gbádùn wa dáadáa. ẹ ṣeun bàbá wa. Ọláyínká Oyinlọlá Tàlàbí wọn dúpẹ́ lọ́wọ́ yín ipò ẹ̀ ṣe. Táíwò Òṣìnáwọ̀ may God help us to choose well. ìjọ ànágbà Lẹ́kan Ṣóbọ̀wálé show me your friend and I will tell you who you are. àwọn èèyàn náà wọ́n kẹ́kọ̀ọ́ lára àwọn nǹkan tí bàbá tó sọ fún wa náà ni. ohun tí àwa tà sí ń gbà lámọ̀ràn fún wa náà ni pé ó dáa báyìí kí èèyàn tó ṣe é nítorí bá a bá ṣe tán èèyàn wà regret Ọlọ́run já kábàámọ̀. On this note we are logging out ká máa dúpẹ́ lọ́wọ́ yín pé oníyàn ṣe
ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ jẹ́ náà àdúpẹ́ òkú. We appreciate all of you. If you still need to send more comments or ẹ wò pé àṣe dáadáa tó ibi báyìí lókù tá tẹ́ fẹ́ ká tún ṣe àbí ká rìn sí ẹ sì lè send the comment yín sórí Facebook page wa àbí sórí WhatsApp number 0703 109 2994 lẹ́ẹ̀kan sí 0703 109 2994 for placement of adverts and sponsors. Ẹ sì lè mú nọ́mbà ẹ̀ náà ẹ ṣe àdúpẹ́ ká máa forin ṣe lọ ṣùgbọ́n ká tó ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ kí dáàdì kó ṣe báyìí báyìí sáwọn aráalé kí wọn kẹsì sọ wọn pé kẹfì dá wọn lójú pé ẹ tún padà wá bá tún pè yín. ní agbára ọ̀nà tó padà wá wọn mo fi ọ̀rọ̀ yín lé Olúwa lọ́wọ́ ẹ ní sílé yà ọ ẹ ní sí yàn inú ilé yín kò ní dàrú ẹ wojú àwọn aráalé nìyẹn ẹ ní sílé yà ọ ẹ ní sí yàn Olúwa buyọ lára yín Jésù ní yín ẹ̀rọ bí ẹ̀rá yín Jésù kìí sọ Olúwa wa. wọ́n lè máa ti wo side view látẹ̀kọ́ wọn pé àbí bàbá yìí ní àbọ̀ nǹkan òun náà ní o bàbá ní o ọ̀dà on that note máa bàbá jù dágbé fún ara lé. mo kí gbogbo ara lé lọ́kùnrin àti lóbìnrin látàárọ̀ tẹ́ tí ń gbádùn ètò wa nínú ilé wa lẹ́tọ̀ a kí àwọn dáàdì wa náà yìí pé wọ́n ṣe ohun lọ́pọ̀lọpọ̀ àtẹ̀yìntẹ́ tí ń tẹ́lí sí wa ilé yìí ò ní dàrú ọ̀nà wa náà ò ní dàrú bí ẹ ṣe ń tẹ́lí sí wa ní ọjọ́ mẹ́jọ